dúpẹ́ lọ́wọ́ orí tí ó dá mi ní dúdú, mo dúpẹ́ lọ́wọ́ Elédùwà tí ó dá mi lọ́mọ Yorùbá àtàtà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi tó dá mi lọ́mọ kóòtù òjíire. Torí bá bá ń sọ̀rọ̀ nípa àṣà, tá bá ń sọ̀rọ̀ nípa ìṣe, tá bá ń sọ̀rọ̀ nípa ọmọlúàbí, mi rò pé ọmọ Yorùbá kankan ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. Nínú ẹ̀yà káàkiri orílẹ̀-èdè Áfíríkà, ẹ̀yà Yorùbá, wọ́n ti lọ ní igba ọdún kí gbogbo ẹ̀yà yòókù kí ó tó bá wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá wípé ó dá mi ní ọmọ Yorùbá àtàtà. Tó èdè Yorùbá òun náà la fi ń sọ̀rọ̀ síra wa lórí ètò Oyinmomo. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire bí ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo. Ṣé dáadáa mo bá yín, ṣàlàáfíà ni mo bá lé. Mọ̀ pé ayọ̀ àti ìdùnnú òun náà lẹ́yìn náà fi ń wò wá lórí ètò Oyinmomo. Èyí tí lè ṣe AK Media tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí African Magic Yorùbá. Ambassador ló ń kí yín o, cultural ambassador fún gbogbo ilẹ̀ kóòtù òjíire, dókítà Olúwafẹ́yìkẹ́mi Àyàníyì Ọláyínká. Tó alábùkún ni mí ní ọ̀dọ̀ àwọn obìnrin nítorí pé obìnrin ò ní àlejò mi. Bàbá ń sọ̀rọ̀ nípa àwọn olórin ìfẹ́, orin ìfẹ́, orin tí ọkọ lè kọ síyàwó, tí ìyàwó kọ sọ́kọ, tí olólùfẹ́ méjì tí wọ́n fi máa kọ sí ara wọn ní èdè abínibí. Queen Busola Oke kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú ọmọ kóòtù òjíire tí wọ́n kọrin nípa ìfẹ́. Queen, ẹ kú dédé wò yín. Ẹ káàbọ̀ sórí ètò Oyinmomo. Àwọn olólùfẹ́ yín wọ́n ní ká pè yín o, wọ́n ló pẹ́ táwọn gbúrò yín, kí ló ṣẹlẹ̀ sí Queen Busola Oke? Kò kú sí nǹkan kan, dáadáa náà ni, dáadáa la máa ń bá nínú abidi. Bẹ́ẹ̀. Kó bá lè dá, as in kí ọ̀rọ̀ orin tí àwọn olólùfẹ́ fẹ́ ká máa nílọsíwájú nínú ẹ̀, ìpè ká lè túbọ̀ máa dá wọn lára yá dáadáa. Òun ni mo ṣe sílẹ̀ látọjọ́ yìí, mo ṣe lọ sí ìlú òyìnbó láti lọ kọ́ nípa ẹ̀kọ́ orin síwájú sí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orin tẹ́ máa ń kọ òye. Àwọn kan ní akọrin ẹ̀mí ni Busola Oke, àwọn kan ní rárá Busola Oke ò ń ṣakọrin ẹ̀mí, òjùjú ní ń kọ o. Irú orin wo gan-an ni a lè sọ pé ń kọ? Tí wọ́n bá pè mí ní akọrin ẹ̀mí, wọ́n rí sọ. Tí wọ́n bá ní jùjú ni, wọ́n rí sọ. But nǹkan kan wà tí my line of music, nǹkan tí àwọn olóyìnbó ń pè ní contemporary music. Orin ìgbàlódé. Orin ìgbàlódé, orin gbogbogbò. As in, but my own style gangan is inspirational music. Orin inspiration ó túmọ̀ sí nǹkan bí ìmísí, nǹkan tó touch èèyàn tó máa jẹ́ kéèyàn ní àròjinlẹ̀. tó máa ní àròjinlẹ̀, bẹ́ẹ̀ ni. Òun ni inspirational song. So orin tí èèyàn bá gbọ́ gospel tó bá ní good message, ó máa múyàn ní àròjinlẹ̀. Tí èèyàn bá gbọ́ orin Fuji gan, tó bá jẹ́ orin tí ó jẹ́ pé ó ní ẹ̀kọ́ nínú, tó ní moral nínú, ó máa múyàn ní àròjinlẹ̀. Bó ṣe jùjú ni, so any line ni wọ́n ti lè gbé inspiration now music gbà. Queen Busola Oke, ẹlẹ́yẹlé, orin yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi mọ̀ yín. Ṣé tí ń kọrin kó tó dé ẹlẹ́yẹlé? Alákọ̀ọ́kọ́ òun ni Mo Yege, ẹlẹ́ẹ̀kejì ni Àyànmọ́, ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́yẹlé tí gbogbo èèyàn mọ̀ mí. Bó ló ṣe wá jẹ́ alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tó mọ̀? Ayé ti mọ̀ mí látòrí Àyànmọ́, àmọ́ orí ẹlẹ́yẹlé yẹn ni ariwo yẹn ti pọ̀ gan. Ní gbogbo ẹ̀ wá bú jáde, gbogbo ẹ̀ wá bú jáde. Láti Àyànmọ́, èwo ni kejì? Lẹ́yìn Àyànmọ́, ẹlẹ́yẹlé. But before Àyànmọ́ ni Mo Yege. Mo Yege, Àyànmọ́, ẹlẹ́yẹlé. Orin ti di mélòó báyìí? Èyí tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí gbogbo èèyàn mọ̀ sí Òbùrò, ìyẹn ló fi jẹ́ orin ẹlẹ́ọ̀kan, as in the 11th song. Ẹlẹ́ẹ̀kọkànlá. Ilẹ̀ ti ta sí o. Tó nínú gbogbo orin yìí, èwo ni ẹ lè sọ pé ilé ni mo yàn láàyò nínú gbogbo orin mọ́kànlá? Gbogbo orin mi pátápátá ló dáa. Kò sílẹ̀ tí ò dáa nípa ìfẹ́ olùgbàlà. Àmọ́ Òbùrò tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí, mo like, as in òun ni mo nífẹ̀ẹ́ jù torí pé mo ti lọ kọ́ ẹ̀kọ́ orin púpọ̀, mo ti ní experience, mo tún ti better in the music line, nípa instrument ni o, nípa music arrangement ni o, nípa a lot of things. Torí mo ti kọ́ ẹ̀kọ́ orin sí, mo wá fi gbogbo nǹkan tí mo kọ́ yẹn, mo fi sínú
iṣẹ́ yẹn nínú òbúrò. bẹ́ẹ̀ni òbúrò àwọn kan ní ó dà pé ọkọ rẹ̀ ló ń kọrin fún ẹlẹ́yẹlé ọkọ ló ń kọrin fún ṣé ìṣepẹ́ Stella Moye kejì rèé tí mo kọrin fọ́kọ ṣé lóòótọ́ ni. rárá o nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo máa ń fẹ́ kí n máa gbé níbi tí ìfẹ́ bá wà kò ń ṣe ìfẹ́ láàrin lọ́kọláya nìkan ìfẹ́ láàrin ẹgbẹ́ ìfẹ́ láàrin ẹbí ìfẹ́ nínú ìjọ ìfẹ́ kúfẹ́ ara kọ́ lè mí ń polówó ìfẹ́ ìjìnlẹ̀ yálà láàrin ọ̀rẹ́ ni ká má dára wa. ìwúrí tiwa ni kí ìfẹ́ ìṣẹ̀tàn kó wà nínú ilé kí ilé tòòrò kí àárín lọ́kọláya kó gún. Queen Bùsọ́lá Ọ̀kẹ́ ìyàwó ilé ni ìyá àwọn ọmọ ni ẹjọ́ Friday ẹ ti rí mẹ́sẹ̀gì ẹ wá sí Yaba o kẹ wá jó orin o Queen Bùsọ́lá Ọ̀kẹ́ o bó lẹ ṣe ń ṣe tí kan ò sì dí kan lọ́wọ́. Anyway àkọ́kọ́ náà ẹ̀ẹ̀kan ní oṣù yẹn máa ń ṣẹlẹ̀ torí pé aláti ní fan base torí kó débi tẹ́ pé àwọn olólùfẹ́ wa ti máa pàdé wa then secondly nípa tìyẹn ìránṣẹ́ kan kì í dé ìránṣẹ́ kan lọ́wọ́ àmọ́ bá ṣe manage between being a housewife and a mother gẹ́gẹ́ bí ìyàwó ní ìyá àti gẹ́gẹ́ bí career èèyàn ó ní bá ṣe ń ṣe Ọlọ́run bá wa ṣe tí gbogbo ẹ̀ fi ń gúnrégé. bó lè ṣe wá ń ṣe Bùsọ́lá Ọ̀kẹ́ a máa nífẹ̀ẹ́ yín o àǹtí Bùsọ́lá ṣe ti má rí àwọn olólùfẹ́ yín ká gbówó wá ká tó gbogbo ẹ̀ wá bó làwọn eléyìí àwọn kámi ká fowó. Ọlọ́run má jẹ́ kó rí wa burú àmín orí gbogbo ọ̀ní burú àtàwọn tó ń wò mí nílé ànírógun pé ká má rẹ̀ ní pè wá torí bọ́mọbìnrin bá tiẹ̀ dàgbà tó yìí bí wọ́n bá lẹ plaster mójú gan tí ò bá rẹ̀ ní pé àwọn òbí àní kan lọ jáde sọ̀rọ̀ ẹ̀ àbí kan gbàdúrà sọ̀rọ̀ ẹ̀ kan gbàwẹ̀ fún ń ṣẹlẹ̀ dáadáa ìyẹn ti di mọ́lí ó ti mọ́ wa lára simple is as simple as ABC simple and short ni ń fẹ́ ọ ń sì fẹ́ ọ so kò jù bẹ́ẹ̀ lọ mo ti marry mo ti lọ́mọ. bàbá wa ní àwọn gbà yín tọmọtọmọ ń kọ́. ẹ mọ̀ pé nǹkan tí ò ṣeé ṣe kò ṣeé ṣe náà ni. Òbúrò sweetheart ó ti ń lọ nígboro gbọ́dọ̀ lọ àwọn ayé ti ń kó jẹ rush. àníyá láìmọ̀ rẹ o. àmì ẹ fún wa dín nínú Òbúrò. Òbúrò mi mo rí ọ ìmùlẹ̀ mi ọkàn mi ní olóò mi ní ọmọ dára ó dẹjọ́ balẹ̀ bá tilẹ̀ jẹ́ kí n rí ọjà rẹ ìmùlẹ̀ mi ọkàn mi ní olóò mi ní ọmọ dára ó dẹjọ́ ó yá kájọ lọ́lá kájọ lọ́lá kájọ kọ́lé kájọ ralé kájọ lọ́lá tó bá yẹ kọjọ́ ìgbéyàwó ni a máa ní ó yá wà mọ́ tipẹ́ wà mọ́ pẹ́ kí. Òbúrò kò sẹ́ni tí ò lè gbọ́ èyí tẹ́ ti máa ń lé ọkọ gan ogún ọdún marriage ni wà ní kẹtùn tún mi gbé gbogbo orin tó wà nínú Òbúrò kò sí àṣàdànù nínú gbogbo ẹ̀ èyí náà ló rà á kẹ́ ló gbọ́ ojoojúmọ́ Valentine Day tiwa bàbá tí ń gbogbo ráì ẹ̀ ti rí ni ọkọ mọ fún dọ́wẹ́kẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀wọ́ náà mọ dọ́wẹ́kẹ́ pẹ̀lú ọkọ Queen Bùsọ́lá Ọ̀kẹ́ ọ̀rọ̀ kan fún gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wà lórí ètò ìran wọn. ọ̀pọ̀rọ̀ kágbọ̀n àdúrà ni mo máa ṣe fáwọn olólùfẹ́ mi gbogbo ibi tí ẹ ti mú tẹ ti ra rẹ́kọ̀dù wa àti èmi nìkan kọ́ àti àwọn olórin ẹgbẹ́ mi tó kù náà tí ẹ ra rẹ́kọ̀dù wa ọwọ́ yóò nìkan àṣàlẹ̀ àpò ẹ̀ẹ́dẹ̀ ní iná kòtọ́kẹ́ tó wí kan ọ̀nà yàmàlà ilé yóò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yóò ní dìbànújẹ́ àrídìínú yóò ní dìbànújẹ́ àwa náà ẹ̀ ní wàwá tí àwa náà dẹ̀ ní dójú tì yín láéláé. àmín tó àwálé arúgbó lọ́fẹ̀ẹ́ ẹ bá wá sórí ètò yìí mọ́ ó yẹ ká fún yín ní ẹ̀bùn iléeṣẹ́ Infinity Paint kì í gbé ọ̀dà yìí fún yín pẹ̀lú báàgì ẹ mọ̀ fi kó sí ìdí Òbúrò gbogbo ìkó máa jọ mọ́ra wọn tó ẹ dúpẹ́ lọ́wọ́ Infinity Paint. mo dúpẹ́ lọ́wọ́ Infinity Paints àwọn iléeṣẹ́ àṣelélóge àbí ẹ ṣé gan-an mo dúpẹ́ ọwọ́ yá máa rò pé ẹ ní lọlẹ̀ láíláí ẹ̀yin ò ní dàbí àwọn iléeṣẹ́ kan tó máa wà lẹ́ni tí wọ́n ní sí lọ́la láíláíláí lè máa lọ sókè ẹ ní tán. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. ẹ ṣeun púpọ̀ dókítà wa fún àwọn àlàyé tẹ́ ti ṣe fún wa nípa àìsàn lágbára Olúwa àní rógun àìsàn àní rí àjàkálẹ̀ àrùn nílẹ̀ yìí ó di àfìsẹ́yìn tí eégún fi aṣọ
a dúpẹ́ lọ́wọ́ náà pé ó fún wa ní ètò tòní ṣe pẹ̀lú Queen Bùsọ́lá Òkè ẹlẹ́yẹlé nísìnyí tí ní ó ti di òbúrò kì í ṣe ẹlẹ́yẹlé mọ́ ó ti di òbúrò ìyẹn sweetheart ẹ̀yin náà lọ́ra tí kẹ́ gbádùn rẹ̀ kẹ́ máa kọ́ fúnra yín nínú ilé ojoojúmọ́ ìfẹ́ kó máa gbèrú sí i ní ilé gbogbo wa Ọlọ́run tó ń jẹ́ ìfẹ́ fúnra ẹ̀ kò ní jẹ́ kí ìfẹ́ kókó ní ọ̀dẹ̀dẹ̀ ẹ̀yin tẹ̀ ń wò wá lórí ètò yìí mọ́mọ́ tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún wa ní ètò ti tòní ṣe o a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbárùkù tì wá tí wọ́n jẹ́ kó ètò ìní tí wọ́n jẹ́ kó ṣeé ṣe lórúkọ Ọlọ́run ọba la fi bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba òun náà ni a mú ètò ìwá sí ìparí lónìí Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ kò sì ní fi ẹ̀yin náà sílẹ̀ ayọ̀ àti ìdùnnú òun ni a fi pàdé ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ Olúwafẹ́yìkẹ́mi lórúkọ tèmi ó dàbọ̀.